ti ṣe máa ń ṣe kinní ọ̀hún nìyẹn o bẹ́ẹ̀ ni òkìkí ẹ̀ lálẹ́ wò káàkiri ṣùgbọ́n bó ti ṣe mọ̀ ọ́ ṣe tó mọ ọlọ́run kì tó mọ ọmọ èèyàn dá lárayá tó sì ṣọmọlúàbí dáadáa pẹ̀lú síbẹ̀ àlèmáòtù ikú tí pẹni à ń kì tí pẹni tí kinní ti pa á lójúdè o ó pa á lórúkọ dà ó wá sọ aya Mákindé rẹ̀ tí aráyé ń pè lókùú ń ló bá ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra kí ni àwọn ọmọ ẹgbẹ́ ń wí gan báwo gan ni wọ́n ṣe ń ṣèdárò èyí ọlọ́mọ tó ti lọ sí alákejì àwọn apwecon ẹgbẹ́ àwọn alága ìdúró tó wà l'Amẹ́ríkà níbi tí ọ̀túnba Tókunbọ̀ Babs Olúrìndé ẹni tí gbogbo ayé túmọ̀ sí Skin Dúdú gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò àti tẹlifíṣàn nílẹ̀ yìí àti lókè òkun ẹni tí ṣe alága àwọn fíbáànù lẹ́kọ̀ọ́ tó tún jẹ́ alukoro ẹgbẹ́ àwọn alága ìdúró yìí apwecon lórílẹ̀‐èdè Amẹ́ríkà náà ṣèdárò èèyàn gidi o bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni arábìnrin Adéníkẹ́ Dúrótóyè igbákejì gómìnà fáwọn alága ìdúró l'Amẹ́ríkà ẹni tí gbogbo ayé túmọ̀ sí aláyọ̀ náà kò ṣàì dárò olúwa Tóyìn tó lóun kò tún bá ara ayé ṣe mọ́ o ní gómìnà àwọn apwecon ní USA l'Amẹ́ríkà bá tẹnu bọ̀rọ̀ ó ní báyìí gan ni aya Mákindé ṣe rí. Salamu alaikum warahmatullahi wabarakatuh ẹ kúrọ̀lẹ́ o orúkọ tèmi ní Alhaja Sekinat Bisi Olú tí a mọ̀ sí Àríyá Heritage ní àti ìlú Amẹ́ríkà tí ó jẹ́ ọmọ ọ̀dọ́ yín tó jẹ́ aṣojú yín ní ìlú Amẹ́ríkà Apwecon Dynamic Alagas USA chapter. Adúpẹ́ fọlọ́run ibi tó bá ọ̀rọ̀ wa dé ẹnu ọpẹ́ wa kò ní kan. Mo wá kí gbogbo ilé pátápátá ní Apwecon High Standard ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ àsọgbà yìí ní tiwa akọ ara fẹ́rakù akọ àṣeyìndí ẹni rẹ tó lọ akọ àṣeyìndí ẹni tí gbogbo ayé ń ròyìn màmá Mákindé Olúwatóyìn mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé orúkọ náà tó àgbàládùra kí Ọlọ́run bá kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ kó bá wa ṣe ẹ̀yìn wọn kó dáa jójú wọn lọ gbogbo ohun tó ń fi sílẹ̀ pátápátá kọ́lọ́run kó má fi ọwọ́ ìbànújẹ́ kan àwa tí wọ́n fi sílẹ̀ lẹ́nu iṣẹ́ náà kọ́lọ́run bá kó jọ kó so wá pọ̀ bí òṣùṣù ọwọ̀ torí òṣùṣù ọwọ̀ wọn lòun ló ń gbálẹ̀ mọ́ kò sáwàyé má kú owó níní ó lè má kárí ọmọ bíbí lè má kárí ilé kíkọ́ lè má kárí àmọ́ nínú kú kò sí iyèméjì gbogbo wa pátá là ń gbọ̀rún lọ níta gbélé ayé ṣe kó máa jẹ́jẹ́rìí fún wa gbogbo níta ń ròyìn nípa màmá Mákindé àti níta ń gbọ́ nípa wọn ní pàápàá jùlọ nínú ẹgbẹ́ Ọlọ́run kó bá wa fi ṣe ìpalẹ̀mọ́ àti ibùjókòó rere fún wọn Ọlọ́run kó wá jọ kó di àwa tó kù mú kó má jẹ́ ara tẹ̀yìn kú kó má jẹ́ ká fi irú oore báyìí tá a fi ṣe ìkẹyìn fún wọn kó má jẹ́ ká fi gbà á ní kíákíá kó jẹ́ káwa náà pẹ́ ká dàgbà ká dògbó òkè gbogbo àgbààgbà inú ẹgbẹ́ o Ọlọ́run bàbá adẹ́mi yín sí ọmọdé inú ẹgbẹ́ náà Olúwa bá dẹ́mi wá sí o Ọlọ́run ò ní jẹ́ kí irinṣẹ́ wa kó dojú ìjà kọ wá ọ̀rọ̀ ní irinṣẹ́ wa kò wá ní ìtakò wá tó ní orúkọ gbogbo àwa Apwecon Dynamic Alaga ní ìlú Amẹ́ríkà lẹ́ẹ̀kan sí èmi ní tiyín tòótọ́ Alhaja Sekinat Bisi Olú aka Àríyá Heritage tó ṣe agbẹnusọ fún gbogbo wa nílùú òyìnbó àkí gbogbo fámílì pátápátá o ẹ̀kọ́ àtẹ̀mọ́ra o Ọlọ́run àbá àfọ̀rún kẹ́wọn àmín. ó ṣe ọ̀pá nọ́mbà ọtí òyìnbó gbọ́ onígbàsọ oríṣo Olúwatóyìn aya Mákindé ọjọ́ tí mo gbọ́ pọ̀ dágbére fáyé mo sọ mí lójú bíi gógó ikú dá wa lóró ẹni rẹ ló mú lọ ikú ṣe wá nìkan ò pọ̀ jù láàrin bí àdógún ọdún àárín àjọ àmàdọ́gbọ̀n oṣù Tóyìn aya Mákindé lọkọ̀ dàgbà kankan fún wa ó ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn ikú bá gbowó àbá fún un níyebíye nítorí ẹni rẹ Tóyìn kí ló ṣe tó lè dúró mọ́ pápá lè ń pe lálẹ́lú ọya ẹ̀yin lọ́ máa fàmùsìlù Olúwatóyìn aya Mákindé pírẹsidẹ́ǹtì gbogbo Apwecon lọ jẹ́ kó tó dìpọ́ lọ èèkàn ló tún jẹ́ nínú àwọn ìyá ẹgbẹ́ fíbáànù ìpínlẹ̀ Èkó
ọ̀túnba tòkunbọ̀ bá folúrìndé skin dúdú ló ní ká máa kí gbogbo wa káàkú ìrọ̀jú ẹni rẹ tó lọ lórúkọ àpẹ́kàn ní USA. ó ní lágbára Elédùmarè ó ní ẹni máa kú olúwa ó jẹ́ kó pẹ́ kàn kése ẹ̀sàmí ẹ̀.